tiwantiwa tiwa làṣà. Àjíkẹ́, ayé ń lọ à ń tọ̀ ní gbogbo àdúgbò wa. Bàbá mi nìkan ló ní nínú ilé. Wọ́n á rọra gbé sí orí móhùnmáwòrán, wọ́n daṣọ bò kí ìtò ní ńlá gbangba ó ní wọ́n fi tì í tó ṣe wípé ẹnikẹ́ni kò lè débẹ̀. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó lè yàyàn ní wèrè. Kí mo wí? Ó lè yàyàn ní wèrè. Tẹ́ ẹ bá wà ní orí òkè nílé bàbá mi, torí orí òkè alágbèéká ni ilé alágbèéká ni ilé wa. Tẹ́ ẹ bá wà nísàlẹ̀ tàbí tẹ́ ẹ bá wà ní ibi tó jìnnà, tẹ́ ẹ bá ti gbọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tí bá ti ń dún, yóò mọ dún gan-an 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 gẹ́gẹ́ bí ọmọdé. Àwa máa pariwo à ń bọ̀ o à ń bọ̀ o à ń bọ̀ o à ń bọ̀ o, àní mẹni tí ń sọ̀rọ̀. Tá a bá ti débẹ̀ ní táwọn kan ṣe ni pé àló, ṣé mo lè mẹni tí ń bá mi sọ̀rọ̀? Tá a bá ti gbé èmi ni lágbájá ọmọ lágbájá, mo fẹ́ bá lágbájá sọ̀rọ̀. Nítorí wá ṣẹlẹ̀ ń bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni wípé ẹnìkan, bóyá ẹ̀gbọ́n mi tàbí bàbá mi, ó lè ti máa retí ìpè látọ̀dọ̀ ẹnìkan, bóyá láti Èkó ni o, bóyá láti ìlú mi ni o. Tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó bá ti ń dún, bẹ́ẹ̀ ni wọ́n sì máa sáré tí gbogbo wọn máa lọ tá máa lọ. Ó lè jẹ́ pé láti aago kan gbogbo èyí tí ń dùn kò sí tiwọn níbẹ̀. Torí wípé bó ṣe wà yìí ọjọ́ òkùnkùn ni, a lè mẹ́ni tí ń pè. Ó dìgbà tí ẹni yẹn tó bá tó sọ wípé òun lòún pè. Àjíkẹ́, òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá mi òun ni 2 ẹ̀ta 0 1 8 àti 8. Sórí gbogbo àwọn tó bá wà nílùú Ọ̀yọ́ àtàgbègbè rẹ̀, àwọn ni wọ́n ń lo 2 ẹ̀ta àti 0.